Aláàjì Musili sọ pé ẹni tóun nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ òun dáadáa tọ́jọ́ ń wọlé bọ̀ta mo jẹ́ kan náà. Ṣé rí ẹ̀sà téèyàn sọ reality ẹni téèyàn bá wò pé bóyá ọ̀rẹ́ mi lélẹ́yìí ọ̀tá ni o. Alangere o, alangere leto. Bàbá wa kan wà wọ́n ń pè ní Ìṣọ̀lá Cole gẹ́gẹ́ bí ìtàn táwa bá láyé ń gbà yẹn but lẹ́yìn Ìṣọ̀lá Cole àwọn àgbàlagbà míì náà tún dìde bíi Alangere. President Alhaji Musili Haruna-Isola. President ni wọ́n ti fara wọn jẹ president báwọn ní president alágbàlá Ọlọ́run bá ló fẹ́ èèyàn joyè tèmi mọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra kẹ má borin jẹ́ fún wa nígbàlẹ̀ o bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra. Kán má borin jẹ́ nígbàlẹ̀ àwọn wo ó máa láwọn kan tẹ́ ẹ̀. Jẹ́ rí kí n tó kọrin yẹn náà orin yẹn the lead music mo sórí yàrá nígbà yẹn wọ́n ti àwọn èèyàn ọlọ́tẹ̀ èèyàn wọn ò tó jáde nígbà yẹn. wọ́n jẹ́ kó ní jáde. Alangere. Ẹ jẹ́ ká sọ fún ọ wípé oró gbàǹgùdù gbẹ̀gbọ́n yẹn fẹ́ kún mọ́ ó tájà bá jẹ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bá jẹ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bá dánwò á dọ́tọ́ kó tó mọ̀ pé ogun dé. Alangere leto, ètò kan ní kúkúrúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí ìlú Ìjẹ̀bú-Igbó la tún wà yìí ọ̀kan pàtàkì láwọn àwọn olórin wa tó jẹ́ orin àpàlà ni wọ́n ń kọ àwọn ní àlejò tá a ní lórí ètò yìí. Kí ni síwájú egungun aráyé ọ̀rẹ́ ní síwájú egungun aráyé Núrú Àkànní kí ni nǹkan yìí ó ṣàwòrò ìlú ní nǹkan yìí ó ṣàwòrò kí ni kọjá lójú rí ọba tí ó kọba ìkòkò rébé tó fìdí tilé òòṣà kéékèèké àkúnlẹ̀bọ ìgbà ẹkẹ wọn fọwọ́ tilé ìgbà làmọ́ wọn fọwọ́ tẹ̀bá ògiri ọmọ ráyé àfọwọ́ ti ní ẹgbàá mi ó ẹtún mi gbà ọba tí ń gbà láàyè lára. Orin dádì mi ni. Dádì yín kẹ. Dádì mi late Isau Àkànní. Ọmọ bàbá Isau ní. Bẹ́ẹ̀ni sá. Ẹ sọ díẹ̀ fún wa pa bàbá yín náà. Ṣẹ́rí nípa iṣẹ́ ọ̀rọ̀ tí dádì mi nípa ọ̀rọ̀ mísíkì ó pọ̀ ibi tí èèyàn bá gbágùn kè òun láti bá bẹ̀ sọ̀kalẹ̀ láàrin àwọn olórin alápàlà táwọn wà ń Ìjẹ̀bú-Igbó sí láwa tá a jẹ́ ọmọ wọn fi iṣẹ́ orin sílẹ̀ fún amúrawa ká máa sọ pé bóyá Ẹ̀pẹ́ Ìkòròdú àwọn atúmọ̀ ọlọ́run náà ní Ìjẹ̀bú-Igbó bàbá wa kan wà wọ́n ń pè ní Ìṣọ̀lá Cole gẹ́gẹ́ bí ìtàn táwa bá láyé ń gbà yẹn. Ìṣọ̀lá Cole ọmọ Òkè Àgbò ni wọ́n alápàlà dẹni but lẹ́yìn Ìṣọ̀lá Cole àwọn àgbàlagbà míì náà tún dìde bíi àwọn bàbá wa Haruna-Isola wà ń bẹ̀ Isau Àkànní wà ń bẹ̀ ìyẹn ni bàbá tí ìyẹn ni bàbá tèmi Alhaji Asindemade ó wà ń bẹ̀ wọ́n pọ̀. Ẹ ń sọ ẹ̀yin olórin àpàlà tẹ́ wà ń Ìjẹ̀bú-Igbó báyìí ẹ dárúkọ ọmọ ẹjẹ agbọ́. President Alhaji Musili Haruna-Isola president ni wọ́n ti fara wọn jẹ president báwọn ní president alágbàlá ṣẹ́rí ibi tí ọ̀rọ̀ gbédè ń sìn èèyàn láti lo ìfẹ́ tó bá ti sí ìfẹ́ kò sí nǹkan kan tí èèyàn bá sọ pé òun kọ́ ni bàbá yìí ń sìn olóhùn Ebenezer Obey Commander fúnra wọn lọ fúnra wọn jẹ oyè Ebenezer Obey Commander àwọn èèyàn dẹ̀ tákù ẹ̀ King Sunny Adé náà dìde wọn láwọn King Sunny Adé bẹ́ẹ̀ ló ṣe lọ bàtàwọn náà dìde táwọn náà ní president alágbàlá ìgbà tẹ́mi nìkan mú bẹ́ẹ̀ Ọlọ́run bá ló fẹ́ èèyàn joyè tèmi mọ̀ nìyẹn lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan mọ́ so now láwọn alápàlà táwa ń Ìjẹ̀bú-Igbó president Alhaji Musili wà ń bẹ̀ now Alhaji Semiu Asinde ó wà ń bẹ̀ ìyẹn lókè Àgbò èmi Nurudeen Alhaji Nurudeen Isau Àkànní mo wà ń bẹ̀ tọ́n bá wá ní kan sọ pé ẹni tí òun àti ẹ̀ tọ́jọ́ nífẹ̀ẹ́ ara jù mo jẹ́ kan náà ẹ̀ Alhaji Musili sọ pé ẹni tóun nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ òun dáadáa tọ́jọ́ ń wọlé bọ̀tá ṣe mọ̀ pé ó ní ẹni tó súnmọ́ èèyàn. Ẹ̀yin súnmọ́ àwọn. Ó súnmọ́ Alhaji. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin ti yín? Ẹ ṣe ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti ń kọ fújì. Fújì lẹ́yìn náà ń kọ. Tẹ́lẹ̀. Bàbá yín dẹ̀ ń kápàlà. Kápàlà ń dà. Ṣé dé bá wọn láyé ṣá? Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nípa ìtàn ìgbésí ayé bàbá yín. Dáàdì mi bẹ̀rẹ̀ pẹ̀lú táìmì àná máa sọ pé onílù àtàwọn olórin wọ́n jọ ń dá báǹdì sílẹ̀. Dáàdì mi jẹ́ Isau
Àkànní Àyànfore. Àyànfore. Now Àyànfore yẹn bàbá yẹn ní Sálí onílù, bàbá yẹn ti kú sí ìyẹn ń lùlù, dáàdì mi ń kọrin. Dáàdì mi jẹ́ tó yẹ pé kò wálé ayé má yà, ó fi gbọ́ ẹ̀ sílẹ̀ pé Ọlọ́run ṣá ló fi gbọ́ nǹkan sílẹ̀ fún un. But nǹkan tí gbéraga bá ti wọ̀ tó bá wà nú ẹ̀ nǹkan yẹn kò ní pẹ́ wálẹ̀, Ọlọ́run máa jà wálẹ̀. Now ṣe mọ̀ pé tó bá jókòó tó máa ṣe rìhásà bí wọ́n ṣe practice orin, eléyà má mọ̀ràn tiẹ̀ wá, eléyà má mọ̀ràn tiẹ̀ wá, eléyà má bà tiẹ̀ wá. Wọ́n máa tún fún nínú pé eléyìí ò dáa, tábàárìn báyìí tábàárìn báyìí wọ́n ní láyéláyé òun lè ṣètò ń bẹ̀. Àwọn band boys láti lóko wáyé, ọ̀gá ẹ jẹ́ ká lọ fúnra wa gbá èrè wa jọ. Dáàdì mi wá lo Ìsáù Àkànní, wọ́n wá yọ Àyànfore yẹn bẹ̀. Rẹ́kọ̀dù wọn tí dáàdì mi ṣe ní 1973. 1973. Bẹ́ẹ̀ ni mo gbójú bá rẹ́kọ̀dù rẹ̀ dá. Bàbá yẹn Àyànfore yẹn Sálíù yẹn ló ìlú nígbà yẹn bẹ́ẹ̀. Wọ́n jọ wà nígbà yẹn ni. Dáàdì mi ní Mùsùlùmí àdéhìní ọ̀rọ̀ rẹ̀ o. Mùsùlùmí àdéhìní ọ̀rọ̀ rẹ̀ o. Wọ́n ti ń rẹ̀ Mọ́kà ọjọ́ ti pẹ́ 1973 ọ̀rámọ̀nà òpó jẹ́ ọ̀pọ̀ èèyàn ṣẹ́gbọ́ tó lọ sí Mọ́kà lọ́tẹ̀ yìí o. Owó dẹ̀rẹ̀ èwo ikú sí mọ́ ikú ṣèkà o. Ọjọ́ ṣe rẹ́kọ̀dù yẹn gbà yẹn. Nígbà yẹn 1973. Bẹ́ẹ̀ni. So ìgbà tí dáàdì nílẹ̀ ti dá báǹdì tí wọ́n sílẹ̀, wọ́n ṣe àìmọye rẹ́kọ̀dù. Nígbà tán wà láyé. Níjẹ̀búgbò iná dáàdì mi dá ní instrument tiẹ̀. Ìgbà tí dáàdì mi fẹ́ launch rẹ̀ instrument wọn late bàbá wa Ògúnbámbí, tí bàbá náà sọ lágbègbè pé bàbá Aṣáde Agbọ́ládé Ògúnbámbí o, òun ló bá dáàdì mi jẹ ló bá wọn launch instrument lọ́dún yẹn. So àgbà alápàlà ni bàbá yìí náà. Báwo lẹ́yìn ṣe wá bẹ̀rẹ̀? Ẹ ṣé. Ìgbà tí dáàdì mi ń kọ orin yẹn, wọ́n máa tó bá ti ń ṣe practice. Núrù máa bọ̀ wá fẹ́ ṣe practice o. Àsọmọ kékeré, èèmá gba ẹ̀kúnlé wọn, èèmá gbà bẹ̀ jáde. Máa lọ orí free school, máa lọ máa play ball. Ìyálémọ́ mi máa ń lo ẹ̀rọ ìlọta ń gbà yẹn. Àwọn wọ́n gé kéèkì 4 litres. Wọ́n máa ń kó àwọn nọ́ọ̀tì sínú kéèkì yẹn. So ìgbà táwọn bá ti ṣe practice tí wọ́n bá ti lọ bá ti ọjọ́ kejì ọjọ́ kẹta, èèmá gbé kéèkì yẹn. Tí wọ́n pé tí wọ́n bá ti ń gbá kéèkì yẹn, wọ́n máa dún bí jazz. Àwọn kíní agbárí ẹ̀rọ yẹn, àátò sílẹ̀. Lọ́dà mi kan jẹ́ Wahid. Ọmọ dáàdì mi ni òun ló gbà mí lábúrò. Ìyẹn ló bá mi lu sákàrà. Àwọn ọmọọṣẹ́ mi pọ̀, irú Àdìsá tó ń ṣe fọ́níṣọ̀, ọmọọṣẹ́ mi ni. Wọ́n pọ̀ báyìí tájọ máa ń dájọ gbá eré pọ̀. Even though gan wípé ẹ jẹ́ fọ́níṣọ̀, ó dé bá mi ń build àpótí díẹ̀. Fún speaker nígbà yẹn lọ́dún náà lọ́hùn. So màá gba play. Dáàdì máa wá ní Núrù, àwọn ní play lọ́jọ́ báyìí tó dáàdì mi dá ní instrument wọn ni. Wọ́n ní àwọn máìkì kan tó yẹ pé wọ́n máa gbé sáà ní méjì báyìí. Àwọn olómele, elégbè, alákùúgbà bí èèyàn bíi 6. Wọ́n á dìrọ̀ mọ́. Dáàdì máa dá lò kan, onílù wọn á dá lò kan. Wọ́n ní carrier tó máa ń kó instrument yẹn sínú ẹ̀ tó máa dé mọ́ orí mọ́tò. Ìgbà yẹn lọ́hùn táwọn dáàdì máa fẹ́ lọ play bóyá bí àgọ́wé àbí travel tí instrument ilẹ̀ ti wà, àwọn kọ́kọ́ lọ sílé ọmọ olókùn yẹn, wọ́n á ṣe eré ilẹ̀ fún. Èwo ló ń jẹ́ ilẹ̀? Eré ilẹ̀ ní pé kán jókòó báyìí sí ká máa kọrin. Wọ́n á kọrin fún ọmọ olókùn yẹn ní àádùn àwọn èèyàn ẹ̀, wọ́n á bá jó, kán tó wá padà sójú agbo. So ìgbà tí dáàdì nílẹ̀ ti ń wọ̀ṣì pé ọmọ yìí ó dàgbé ọmọ yóò fẹ́ gbọ́ràn sí ọ̀tá lẹ́nu, ìyá ẹ̀ ló jọ. Tó o bá jọ máa lè ní ó yẹ kó máa gbọ́n tí mo sọ fún ẹ. Bọ́tẹ́ kì í ṣọ́ máa lè. Ọmọ kan ní mí náà. Bọ́tí ibi tí dáàdì fẹ́ fi mí sí gbà yẹn náà, ibẹ̀ ni mo padà bá jókòó sí. So ìrìnàjò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Now màá wá gba play. Tí n bá ti gba play, màá gba instrument lọ́dọ̀ the monk. Ṣé dáàdì dẹ̀ ṣì wà láyé ńgbà? Dáàdì ṣì wà láyé ńgbà yẹn. Nígbà yẹn. Bọ́tà apala làwọn ń kọ́. Apala làwọn kan ní kọ́ fújì. Ìgbà tẹ́ ń sọ pé ẹ̀ ń kọ́ fújì, ọdún wo nìyẹn? Tí mo sọ around 80 something. 18. Bẹ́ẹ̀. Ìgbà tẹ́ ń kọ́ fújì ń jẹ́ gbogbo yẹn, àwọn ní fújì mi ìwòlẹ̀ tún mọ̀ ń jẹ́ gbogbo. Ọmọ Majesta. Àkànmú Majesta. Àkànmú Majesta ẹjọ́ ọmọ ìjẹ̀ gbogbo, ó dé ìjọ kan ògbóǹtarìgì náà ní fújì ìjẹ̀ gbogbo. Ọdún tó wá gba play lọ́dọ̀ kò ṣe pààrọ̀. Àwọn kò ṣe pààrọ̀ rìtáyà sójà ni. Àwọn bàbá yẹn wọ́n lọ wájú Dr. Sin. Ìgbà náà ń lo Fàfá.
babaláyà àtijọ́ tó máa gbé bẹ́ẹ̀tì sílẹ̀ tó máa rọ mi sínú kẹ́ẹ̀kì nígbà náà lọ dáàdì mi wá sọ fún mi pé Nuru àwọn ní play ní àgọ́ òwòye o lọ́la òun ni mo ti yọ sà èmi ti dé láàárọ̀ mo ti bá dáàdì mi kó àwọn speaker wọn àwọn kò sí ta lẹ́dà ni mo bá wọn gbogbo ara ẹ̀ ìgbà tó tó time láti máa lọ sí play èmi kàn gbé àgbélé dáàdì mi jáde sí ẹ̀kúlé olórí fridge mo ti rí pé wọ́n ti ta tent síbẹ̀ láti gbọ́jọ́ mẹ́ta tọ́ ìgbà tó ń dẹ̀ retí mi tó ń rí mi aago 10 ìlú mọ́kànlá 12 bàbá bá lọ play ìgbà tẹ́mi wá padà ní mo ti rí pé wọ́n á ti lọ play èmi wá kó àwọn aṣọ mi tó dọ̀tí kòkó síta láti máa fọ̀ ìyáálé mọ́ mi bá ní màmá iná ti kún sí pé Nuru mo ló ti ń bọ̀ wọ́n ní mo lọ gbà náà tì mí báyọ̀ sọ kó bá rí ẹ̀ lálẹ́ kó bá wọlé wọn fẹ́ náà ẹ̀ pa torí ẹ̀ bá wọn lọ sí òde ẹ̀dùn àwọn onífújì wo ló tún wà ń pẹ̀lú gbàtẹ́yìn kan fújì sẹ́ ẹnìkan péré lè dárúkọ. bí ọdún bàtúlà wà ń bẹ Mackenzie wà ń bẹ Òkìjí Ramon wà ń bẹ Òkìjí Ramon ìyẹn wà lọ́nà Òkè Àgbò ìyẹn wà lọ́nà ìlàsí nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ yìí nígbà tí mo bẹ̀rẹ̀ fújì ìgbà yẹn now ìgbà tí ó wá dàgbé bóyá olórin tó ń gbà síbẹ̀ Manchester yẹn kò wá ó travel ó bóyá gba plane bómi ṣàlọ́ṣà àwọn brọ́dà mi kan bá ń ṣe máníjà nígbà yẹn àwọn ẹni jẹ́ ká wọ àbúrò wa kan bẹ́ẹ̀ báyìí tó bá ti tẹ̀lé dáàdì wa lọ sí play àti rí wọn bá ní Nuru pé tẹ̀lé bá mi lọ play mi lọ kéde ránú òde abá akọ nígbà yẹn mú ní mi lọ àti ọmọ tó yọjú wọn bá ní wọn bá akọ ní a máa fún ẹ lówó wọn ló ti wọn bá bẹ̀rẹ̀ fún màmá kan wà níbi ilé Ayọ̀bámbí gbà yẹn alájà la máa ń pè ó ṣàbíyẹmọ a máa ń sọ̀rọ̀ ọlọ́ ló máa ń tà láwọn bọ́ọ̀lù àtàwọn ohun tọmọdé fi máa ń ṣe rẹ̀ so now wọ́n wá débẹ̀ wọn kọ́ jẹ́ kí wọ́n tẹ̀sí máìkì lọ. ṣáà band boys wà ń bẹ̀ ni àbá capella lẹ fẹ́ lọ fi kọ́. àwọn ọmọ tí wọ́n lè mi fẹ́ lò lọ́jọ́ yẹn so bí mo ṣe débẹ̀ nìyẹn bí mo ṣe kọrin báyìí bí wọ́n ṣe ní kí n má tì lọ́mọ́ ni wọ́n jẹ́ kí n lọ sí ìdáṣọ gbogbo tí mo pa lọ́jọ́ yẹn náà lọ́hùn tán lò fún mi àwọn fábẹ́ sílé márùn fábẹ́ pépà àwọn kò sápò mi làwọn bá ní wọ́n fẹ́ kó bí èèyàn kan ṣe ń tẹ́ bá ti kó owó lápò Nuru wàhálà eré méjì ẹ̀ ibà yẹn ní ṣe òkúta ló máa fi fún gbogbo ìdá. ẹ máa sọ òkúta fọ́ wọn lórí. àṣọ ọmọ ìyọjú gbà yẹn wọn bá fi mí lẹ̀. èwo ló ń yọmọ lótú. ọmọ ìyọjú ọmọ tó lera máa tó ṣe wálé nígbà yẹn lọmọ kékeré so wọn bá délé wọn bá change aṣọ mi mo yẹ padà sí blend. ọ̀n kó wà pé yín. ọ̀n kó. torí tó bá jọ ń kó ni òkúta lẹ máa fi borí everybody. mo láwọn sọmọ nítajọ rìn nígbà yẹn. ẹ̀dùn ṣé máa sọ òkúta lù wọ́n ni. ṣé mo pé àṣọ ọmọ ìyọjú ilé àdó sí kọ́nà kan ilé àdó sí kọ́nà kan ilé bá ti sọ tiẹ̀ wọ́n ní wọ́n délé tó wà tó sọ so gbà yẹn kọ́lọ́n kó ṣáà lóòrùn tó já nìyẹn kọ́lọ́n kó tó bọ̀ fàánú gbà wá. àmín àmín. so ìgbà tí mo wá change aṣọ mo wá padà síbẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà yẹn ló máa ń lo chíà àwọn chíà onígi tó máa ń pàdé yẹn bàtà àwọn èèyàn wá rí mi mọ́ wọ́n wá ní káwọn fàfá yẹn kọ́ lè rí mi náà ká bá bẹ̀rẹ̀ sí ní kọrin mọ́mì mi wá ń bọ̀ látọjà ní ìyá mi tó bí mi wọ́n bá ní ọmọ yẹn ń kọ́ níbẹ̀ yẹn mọ́mí bá ní ọmọ ọ̀gẹ̀ bàbá yẹn máa ní play wọn ò bí da kó má tẹ̀lé bàbá yẹn lọ mọ́mí bá dúró mọ́mí bá rí pé èmi ni mo ń kọ́ ni mọ́mí bá sọ ọjà tó lọ́ra lẹ̀ ó bá náwó fún mi wọ́n bá gba àwọn ẹ̀ màmá náà ti kún sí alájà discount kọ́lọ́mbà fún so ìgbà tí dáàdì mi wá ń bọ̀ láti play wọ́n á ti gbọ́ pé Nuru náà ń bọ̀ o wọ́n ń bọ̀ láti play wọ́n wá gbà báyìí gbà tó máa dín ráńdà bá tòtá lẹ́mbẹ̀ yẹn wọ́n wá rí gbogbo ẹ̀ block títì ẹ̀ block àwọn eléré ìdálẹ̀ wọ́n ti tún wá play wọ́n ti block ọ̀nà wọ́n ní jẹ́ kó ráì kọjá dáàdì mọ̀ pé mi ni mò ń play dáàdì mi wá ní wọ́n wá gba ẹ̀yìn ilé ẹ̀yìn ṣọ́ọ̀bù báyìí kan yẹn lọ sọ́nà ilé àwọn tí ó lọ́gàá láyọ̀ bá mi lọ́ bá rí mi ni bàbá ìyàbọ̀ yẹn wá ní báwa sí Nuru rẹ̀ máa ń kọ́ ni kọ́ dẹ̀ máa sọ ibà rẹ̀ tó máa sọ fọmọ ẹ̀rẹ̀ kọ́ ni bàbá yẹn ní ó ti o bàbá yẹn kí bàbá yẹn tó kú mo ti mú bàbá yẹn lọ play tí mo fún wọn lówó àwọn máa sọ pé àwọn ọmọ eléré travel yẹn náà wá pé mi kú ṣe bọ́ọ̀lẹ̀ báyìí àtọwọ́ tọ́nà sí mi lápò gbogbo ẹ̀ àwọn afẹ́mi lówó mo kò gbogbo ẹ̀ sí mo di àpò mọ́ báyìí àwọn tó ń bá wọn láti travel láti Èkó láti Ìbàdàn wọ́n bá ń dì mí wọ́n bá mi ya fọ́tò. ẹ ṣáà dàpọ̀ mọ́ mo dàpọ̀ mọ́ pé kán má yọ mí. àtọmọ yọjú so bí nǹkan ti máa kó mo kàn cross títì yẹn ni tí dáàdì má dẹ̀ ti dé láti play báyìí dáàdì máa jókòó sí ìta máa mu stout máa jókòó máa jẹ àwọn já mílìkì sí. máa já mílìkì sí. so bí mi ṣe bọ́ọ̀lẹ̀ báyìí mo kàn ń bọ̀ báyìí ni dáàdì mi ẹkílẹ́tà dáàdì mi ni èyí Nuru mi lọ ẹ̀ ìyá límọ̀ mi Nuru mo kàn wọnú ìyá mọ́ mi gbogbo tí mo pa mo kàn kó sórí àwọn ìyá wa máa ń ní pẹpẹ ńgbà yẹn tó máa ń tó àwọ sí mo dà sórí pé wọ́n mi kàn ṣọ́lẹ̀ fún ni. ẹ tilẹ̀kùn pa. mo tilẹ̀kùn pa mo á bọ̀ síta dáàdì mi ẹkílẹ́tà ń bọ̀ ló lọ
kí n tẹ̀ parọ́ fún dáàdì mi làwọn woman méjì kan yọjú lọ ní ọmọ ẹ̀kọ́ ni níbẹ̀ nẹ́kàn rí ẹ̀ dáàdì mi ṣoṣo lọ ẹ̀ play wọ́n lè lọ oúnjẹ máa ń bẹ̀ bá mi wọ́n ti bá mi gbé dáàdì mi lọ́jọ́ ẹ̀yìn wọ́n tí ó ní àpàlà yìí mo ti ń kọ́ kí dáàdì mi tó kú. ẹ ti ń kọ́ kan tó kú bọ̀ fújì lẹ kọ́kọ́ ń kọ bẹ́ẹ̀ èyí tẹ lọ kọ́ ń play yẹn ń kọ́ ṣé àpàlà nìyẹn. fújì ni mo kọ ok so kí dáàdì mi tó kú dáàdì mi fi mi sí iléeṣẹ́ mo kọ́ produce buyer so ọ̀gá mi wá ní kí dáàdì mi kọ́ fi mi sílẹ̀ kọ́ jẹ́ kí n máa kọ orin yẹn ọ̀gá mi náà ti kún sí ti ń gàlájì ti ń jata ìgbà tí mo ń kọrin fújì yẹn náà gbà yẹn màá rí i pé tí n bá sùn òjókòó mò ń kọrin lójú oorun mọ́ mi ní kí ló dé máa ní mò ń lálàbà àṣírí olórogún mọ́ mi ní má sọ wọn má sọ wọn kàn létà ìgbà tó wá kàmí lára máa lọ sí fún dáàdì mò ń lálàbà ìbáyìí dáàdì mi ní kó máa wọlé ìgbà tó dọjọ́ kejì mo wá jókòó dáàdì mo wá ní ṣé mo fẹ́ kọ́ ni mo ní fẹ́ kọ́ dáàdì mi ní kí n go ahead fáwọn wà lẹ́yìn tábàdẹ̀ tí jókòó pé a fẹ́ ṣe rìhásà gbogbo àwọn dáàdì máa jókòó àwọn ọmọọṣẹ́ dáàdì mi míì tán ti dáàdì mi lọ báyìí tí n bá gbé orin tí n bá lé orin báyìí dáàdì máa ní o ti ṣe mistake ohun kìlọ̀ máa fi gbélé eléyìí ohun àárín ni eléyìí wàá fóun gbé tó bá ti lé orin sẹ́ẹ̀ tí eléyìí bá ti gbóni ẹ̀ lọ́wọ́ náà máa fi ohun sí á lè dùn. so bàbá yín wà láyé tẹ́ ti bẹ̀rẹ̀ orin. bẹ́ẹ̀ ni Àlàǹgèrè. dáàdì wọ́n sílé òye jẹ́ àgbà mi ìdíjọ́ ní àgbàlá yìí even though Alhaji Sẹ̀mí àti Ndẹ́mádé wọ́n bá lẹ́nu ẹni. lẹ́nu iṣẹ́ àpàlà. bẹ́ẹ̀ ni. náà ọdún wo ni bàbá jáde láyé. bàbá jáde ní year 2000. kò tiẹ̀ tí pẹ́ kọ́ tó jáde yẹn ṣọ́ọ̀ṣì ń lò déré náà. èmi dẹ̀ ni mo ń lọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. tẹ́ bá ti rí wa lóde kẹ́yàrá ṣí fìlà o orin yìí sáwà kan ní àdé oní bàbá mi ni tẹ́ bá ti rí wa lóde kẹ́yàrá ṣí fìlà o kẹ́tètè yàrá ṣí fìlà bẹ́ẹ̀ rí wa sójú kẹ́yàrá ṣí fìlà bẹ́ẹ̀ rí wa sójú Nurudeen Akànní ti dé pẹ̀lú ìlú tó ń bọ̀ rìn ìjókòó. Bàbá tún tẹ̀síwájú bàbá náà ló kọ pé náwó láàmọ́ èní làwọn mẹ́ni tó lè náwó jura wọn lọ náwó láàmọ́ ó ní bàbá mi ni náwó láàmọ́ èní làwọn mẹ́ni tó lè náwó jura wọn lọ. ẹ fẹ́ fi yẹn gbó lọ́wọ́ àwọn èèyàn ni o. bẹ́ẹ̀ni táwọn bá ti náwó àwọn akọ yẹn. now ta ni ká sọ pé jọ̀gá yìí ń diṣẹ́ àpàlà. jáde ni mo bá ń lé ni ojoogun ẹ̀ ń lé ni. ẹ bá ń lé ni ìgbàlẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. year 2008. kí lẹ pe àkọlé ẹ̀. Charity Begins at Home. ẹ já gbọ́ díẹ̀ mbẹ́. ara iwájú ẹgbẹ́ mi ọ̀rọ̀ ti yá gẹ́gẹ́ ló wá láǹtakùn fúyẹ́ ó Nuru Akànní ọ̀pá kí ó dọ̀wọ́ yín o ìyá mi ọ̀rẹ́ rẹ olúborí tèmi ní kò borí ikú dáyìí sí Akànní adágbáfira àṣà ò gbọ́dọ̀ polúkàṣà jẹ́ àrọ̀ mọ́ òun ṣèbí tá kẹsẹ̀ ló kọ́ṣẹ́ láwùjọ òru níjọ́sí yíyẹ ní yẹyẹlé ayé ìṣẹ́mọ̀ o yíyẹ ní yẹyẹlé ayé ìṣẹ́mọ̀ o tó bá rẹ̀ kẹ́ lé lọ́rùn àrọ̀ mi ní kíyá. ìyẹn ni kí ló fa Charity Begins at Home. ẹ ṣe mọ̀ pé Ọlọ́run kò ṣàánú fún wa ilé lèèyàn ti ń kẹ́sọ̀rọ̀ èdè nítorí àwọn ọmọ míì tó ọ̀gbọ́n tòbí ìwà ìpáàlé lẹ́ẹ̀rí ń gbà yẹn pé owó ní kejì wọ́n nì. àwọn olè wọ́n. wọ́n kò mí pé èèyàn wọ́n nù rẹ̀ yàn ṣe mọ̀ pé pàṣán lórí ẹni tí ọ̀rọ̀ bá tàbàdó wọn pé ọ̀rọ̀ yìí òun ló bá kí lẹ kọ́nu wọ́n nìyẹn náà. bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra kẹ má borin jẹ́ ẹ̀ fún wa ní ìgbàlẹ̀ o. ó gbọ́dọ̀ ní nǹkan tẹ̀ ń lò. jẹ́ rí kí n tó kọrin yẹn náà orin yẹn the lead music ni mo ṣe orin yẹn fún ìgbà yẹn. the lead music Afisco films and record lébùté mẹ́ta lẹ ṣe fún. la ṣe fún ìgbà yẹn wọ́n ti àwọn èèyàn ọlọ́tẹ̀ èèyàn wọn ò tó jáde nígbà yẹn. wọn jẹ́ kórin yín jáde. so kórin yẹn má wàá tún lọ àwọn èèyàn wá ń gbọ́ interview orin yẹn lọ́wọ́ ṣe wá gbègbè kí wọ́n á ṣe orin yẹn
àwọn wọn wá padà lọ inú orin yẹn fẹ́ lòmíì láàpẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra kẹ má borin jẹ́ fún wa nígbàlẹ́ o bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra bẹ́ẹ̀ ò bá mọrin kí ẹ ṣọ́ra kẹ má borin jẹ́ fún wa nígbàlẹ́ o ìgàsẹ̀ orin wa tó ti ré kọjá èyí tí a ti lò lọ́jọ́ tó ti pẹ́ ìgàsẹ̀ orin wa tó ti ré kọjá èyí tí a ti lò lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n kọ́ ph àti mọ́ ẹ̀ nípa mímọ́ gbárí mú. Kán má borin jẹ́ ń gbàlẹ̀ àwọn wo ó máa láwọn kan tẹ́ ẹ̀ ń. tẹ́ mọ̀ pé ọlọ́run kò ṣàánú fún wa oníkálukú ló máa forí gbé ara ẹ̀ lárugẹ. Kẹ̀kàn fi ń háì para yín ni. fi ẹ̀ para mi tó bá dẹ̀ mọ̀ gbà ó ní à ó ní tẹ́ni máa gbọ́ máa bá òun ni ṣe mọ̀ pé yẹn kò sí lọ́wọ́ bọ̀tẹ̀ yín ò bá yàn òun. ìbáyọ̀ wí. Kọ̀ kí ló dé kí lẹ́yìn rò páwọn kan ló ní kórin yẹn má jáde àbí mákẹ́tà yẹn ò fẹ́ gbórin jáde ńgbà yẹn. ṣe rí gbogbo ìrìn àjò ẹ̀dá ńlá yìí láwàá yìí ní ọmọ ìsọ̀rọ̀ síwájú lẹ́wọ̀n pé ibi tí ọba gbá gòkè kó gbàbẹ̀ sọ̀kalẹ̀ ló dẹ̀jọ́ tí ẹ̀dá kan bá jọ wá sọ pé bóyá òun lòun ní agbára láti igi iṣẹ́ kan má jáde ọlọ́run ṣe ń gbà fún tó bá tó àsìkò àti ṣú owó tí máa lánàá èèyàn kọ́. Aláǹgẹ̀rẹ̀ lètò àǹgẹ̀rẹ̀ bóyá ló mọ ohun ojú rí àǹgẹ̀rẹ̀ kọ́gbọ́n nínú ohun ojú rí àǹgẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ onífújì ló máa ń sọ ìpèníjà táwọn ń fèsì mo ń rò bí ṣó dọ́dọ̀ alápàlà náà. Kò síbi tí ò sí orogún tó ju orogún òun lọ kò sí láyé yìí. Bọ̀ alápàlà ò pọ̀. Ó ti o ẹgbàgbé yẹn ọ̀rọ̀ pé alápàlà ọ̀pọ̀ inú oníkálukú lóníkálukú mọ́ ọlọ́run ló dẹ̀ mọ́ lóníkálukú inú jìn ó jù ọ̀run lọ. Now wọ́n ní ìkejì àrí ìkẹta ń kọ́ àdẹ̀ tí ìṣèlú yẹn méjì orin dẹ̀ wà nílẹ̀ dáadáa àwọn òrídìí mi wo lẹ ti ní ìdíṣẹ́ àpàlà yìí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀. ṣé ìgbà tí ẹ̀gbọ́n mi táyé lébùté bí iṣẹ́ kan fún mi lọ́nà àtàn ìpè kí n lọ ṣeré yẹn tí mò ń bọ̀ tí mọ́tò lazent tí mo dẹ̀ ní play lọ́jọ́ kejì ọjọ́ Sunday lágọ̀wé ṣé yẹn ni kí n sọ àbí kí èèyàn dé agbo àbí ta lọ play ń jẹ́ bóde ní sábó léra alẹ́ wọ́n fi ìbọn dájú agbo lóru ó pọ̀ ká máa bọ̀ láti play lóru. Ẹ̀bọ̀ tẹ́yìn Yorùbá náà lẹ níjàkùmọ̀ kì í ràn sán. Kò sọ́gbọ́n ọmọ olórin ánìdòru kì í ṣe bí tiyẹn o àwọn ọmọ olórin òru lọ máa ń wọ́n á lọ play ọ̀sán wọ́n á lọ talẹ́ àtọ̀sán àtàlógbẹ̀ láàrin gbogbo ẹ̀ ni Ọlọ́run kò fi ṣe ìmáṣọ olúwa. Àmì o àwọn olórin wo lẹ ti láǹfààní àti bá pàdé rí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó já gbàgbà olórin bóyá fújì ni o bóyá hip hop ni o. Mo ti bá Alhaji Rashidi Ọ̀yọ́ fújì tó wà ní Ọ̀yọ́ tó ń kọ Wasiu system. Rashidi Ọ̀yọ́ ṣé Rashidi Àyìndé. Ó ti Rashidi Àyìndé ọ̀tọ̀. Rashidi Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ló máa ń kọ́ níbi Rashidi Wasiu Àyìndé báyìí máa ń pàdé. Mo ti bá Alhaji Débálẹ̀ Àjùbà wọ́n ti máa ń pàdé. Alhaji Musira nínú ìṣọ̀lá kò jẹ́ ló ń kà. Òbésèré kò ló ń kà. Bí bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ àpàlà ńgbà tí bàbá wà láyé iṣẹ́ àpàlà ń sìn ìyàtọ̀ wo lẹ rí sí méjèèjì. Ìwọ̀n tèmi kàn rí gbà pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ ń jó bíìtì ìgbà yẹn fún sí ayé tí dáyọ̀ ọ̀làjú tẹ́wọ̀n bá dé plane tó bá ń lù díẹ̀ tó bá kàn wọ́n wọ́ ẹsẹ̀ báyìí wọ́n wọ́ ẹsẹ̀ wọ́n ní kí lélẹ́yìn àmọ́ tẹ́wọ̀n bá ti fàlùjọ sí àwọn bẹ̀rẹ̀ sí ní jó. So àpàlà àgbà yẹn lẹ́wọ́nlẹ̀ ni lẹ́wọ́nlẹ̀ nísìnyí ó ti wà ní. But ṣé tabarẹ́ nìkan tó lòun wá fẹ́ sponsor yín kẹ́ ṣe rẹ́kọ̀dù nǹkan. Màá lọ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Ṣórin wà. Orin wàsà pẹpẹtẹ. Ṣé tí bàbá kọ́lẹ̀ àbí tiyín. Tí dáàdì mi kọ́lẹ̀ tèmi gan tó kọ́lẹ̀ tó wà bẹ́ẹ̀. Iṣẹ́ àpàlà yìí hàn móhùn yín rí. Wọn ò mú mi Ọlọ́run lẹ́nu jẹ́ kan mọ́ láṣẹ Ọlọ́run. Irinṣẹ́ ńkọ́. Wọn ò ti irinṣẹ́ mi. Òṣogún dìṣẹ́ àpàlà. Ogun wà tẹ́rí ẹ̀sà lẹ́yìn sọ reality ẹni téèyàn bá wò pé bóyá ẹni mà ọ̀rẹ́ mi lélẹ́yìí ọ̀tá ni o ìdíṣẹ́ orin ọ̀tá tó wà nídìí iṣẹ́ orin wàláì ojú ó pọ̀ gan tẹ́wọ̀n pé Daniel àwọn èèyàn bínú Daniel wọ́n lọ sọ sínú wo kìnìún ó wá wọnú wo kìnìún tán dìé báyìí ni wọ́n ní pé bóyá kìnìún á ti pa Ọlọ́run wá ka eyín ẹnu àwọn kìnìún yẹn àwọn kìnìún wa bá ń ṣeré ìgbà tó tó àsìkò àti pé kán lọ wò pé bóyá a ti kú Ọlọ́run ò jẹ́ kí Daniel kú kábíyèsí ló kọ́ débẹ̀
iṣẹ́ ọlọ́run tó ń sìn ṣó gbà ẹ́. tó gbà ẹ́ ó ló gbà wọn. ó pa àwọn kìnìún lẹ́nu mọ́. ó pa àwọn lẹ́nu mọ́ ó dẹ̀ ó ní wọ́n dẹ̀ wá débẹ̀ láti wá wòkú Daniel wọ́n dẹ̀ wá dé ọdún kábíyèsí ní ẹ̀pẹ̀ jáde síta ó yá máa dá ilé wọ́n dẹ̀ pé Daniel ó dẹ̀ jáde. ṣé mọ̀ pé ó ṣe tọ́ lọ́hùn kò fi tàbò síkún ṣé mọ̀ pé àwọn èèyàn tó ń gbàgbé bóyá èèyàn ẹ̀gún ló fi sẹ́yìn láàárín ọ̀rẹ́ láàárín iṣẹ́ nídìílé ọ̀tá wà kò sí tọ́ta ò sí àmọ́ nídìí iṣẹ́ orin ọ̀tá tó wà mẹ́pọ̀ jìmọ̀ sílùú àánú ọ̀ṣọ́lá ẹ̀gbọ́n mi dẹ̀ ni wọ́n ọlọ́run ló mọ̀ ọ̀rẹ́ èèyàn ọlọ́run ló mọ̀ ọ̀rẹ́ èèyàn èmi ìwáṣùgbé èèyàn béèyàn ń wáṣùgbé tèmi ọlọ́run ló mọ̀ bóyá èèyàn ń wá tèmi bóyá èèyàn wá tèmi mi lè sọ àmọ́ mi ìwáṣùgbé èèyàn. Núra kan ní adé ọmọ bàbá olórin ẹ jẹ́ ká sọ fún ọ wípé oró gbàǹgùdù pẹ́gbẹ́ yẹ fẹ́ kún mọ́ o ọ̀rọ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀ o òrò gbàǹgùdù pẹ́pẹ́yẹ fẹ́ kún mọ́ ọ̀tá ẹ̀ kú ìfura tí a bá ṣẹnu wúyẹ́ nínú ilé olófòófó àti gbé lọ ọ̀rọ̀ tí ó tọrọ bá sọ ládùúgbò olófòófó àti gbé lọ òrò gbàǹgùdù pẹ́pẹ́yẹ fẹ́ kún mọ́ o ọ̀rọ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀ o òrò gbàǹgùdù pẹ́pẹ́yẹ fẹ́ kún mọ́ ọ̀tá ẹ̀ kú ìfura tájà bá jẹ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bá jẹ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bá dánwò àdọ́tọ́ kó tó mọ̀ pé ogun dé kó tó mọ̀ pé ogun dé tó bá dánwò àdọ́tọ́ kó tó mọ̀ pé ogun dé àwa ò máa bẹ́ẹ̀ ní gánṣọ́ ọ̀tá o majority nílé orin a ò máa bẹ́ẹ̀ ní gánṣọ́ ọ̀tá o majority akèrègbè tí ẹ rí yẹn ó ṣòro fọpá náà afọ́ ó ṣòro fọpá náà afọ́ akèrègbè tí ẹ rí yẹn ó ṣòro fọpá náà afọ́ ọ̀tá mi tó wà nítòsí ó kọjọ́ ikú wọn tó pé ẹ̀bì ló ń jẹ ní ìgbẹ̀yìn o. Kìnìún lọ́ba ẹranko nínú igbó àgìjù bó jẹ́ tó lórin dé kó lórin wẹ́wẹ́ mọ́ta fẹ́lẹ́fẹ́lẹ́ Núrú Àkànní kìnìún lọ́ba ẹranko nínú igbó àgìjù bó jẹ́ tó lórin dé kó lórin wẹ́wẹ́ mọ́ta fẹ́lẹ́fẹ́lẹ́ bínú bá bí kìnìún ní igbó àgìjù bó tọ̀ yígbó ká ó bẹ̀kẹ̀ ìjà ẹran tí ó fẹ́ yàmùtù àṣẹráró tó gbàǹgùdù pẹ́gbẹ́ yẹ fẹ́ kún mọ́ o ọ̀rọ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀ o ọ̀rọ̀ gbàǹgùdù pẹ́pẹ́ yẹ fẹ́ kún mọ́. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gbàǹgùdù. ọ̀rọ̀ gbàǹgùdù pẹ́pẹ́ yẹ fẹ́ kún mọ́. fẹ́fẹ́ fẹ́ pọn. pẹ́pẹ́ yẹ ó fẹ́ pọn mọ́ ọ̀rọ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀. tájá bá jẹ yóò gbá tí ẹkùn kò lè gbá yẹn gbé. ajá tó bá jẹ yóò jẹun yóò tán ó lóun fẹ́ gbá etí ẹkùn wọn bí ìyá ìdá. kò tó bẹ́ẹ̀ ajá gbé tí ẹkùn. tó bá dánwò á dán tán tó tiẹ̀ lè ṣe kó tó mọ̀ pé ogun dé tó bá dánwò á dán tán ni kó tó mọ̀ pé ogun ti dé. ajá ò tiẹ̀ lè gbé tí ẹkùn wọn bí ìyá ìdá ṣájá gan lè sún mẹ́kùn wọn bí ìyá ìdá ìgbọ́n mi. but wọ́n ju Daniel sínú. wíwo kìnìún ọlọ́run dẹ́ káwọn lẹ́yìn. then ẹ̀yin dẹ̀rẹ́ gbogbo alápàlà lọ́rẹ́ pátá gbogbo ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ ṣùgbọ́n yín ò mọ. ọlọ́run ló mọ̀ ọ̀rẹ́ oníkálukú. òdèrè ńkọ́ ṣe máa ń lo òdèrè dáadáa táwọn èèyàn bá fẹ́ ṣe pati torí ètò yín sìn wọ́n wò káàkiri àgbáyé ìgbà tí mo ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Alhaji Musiliu Haruna Ṣọlá ni àwọn kan wá pè mí pé ọ̀pọ̀ olórin àpàlà ṣì wà. ètò yìí dẹ̀ rèé mo focus lórí àwọn onífújì kò ń ṣe onífújì nìkan àti olórin generally ni ọ so nígbà tó wá ń sọ fún àwọn olórin kan ṣì wà náà ni mo ní òkè ẹ tún jẹ́ kí n mọ̀ Ìjẹ̀bú Gbókọ́lá tún wà yìí. bẹ́ẹ̀ sà àbí Ìjẹ̀bú Rómù wà yìí. Ìjẹ̀bú rà wà yìí sà. Ìjẹ̀bú Rómù wà yìí ṣé ń fọ ilé bàbá. ilé bàbá wa Abdulsodumar. ẹ̀yin tẹ́ ẹ mọ bàbá wọn tó jẹ́ alápàlà nílùú Ìjẹ̀bú Gbó tórúkọ bàbá yín jẹ́. Isao Àkànní orúkọ tèmi ni Nurudeen Àkànní. So mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúró tí pẹ̀lú mi ẹ bá fẹ́ ṣe pàtí any occasion ẹ bá fẹ́ ṣe ẹ pè mí. ẹ sọ tẹlifóònù nọ́mbà tán lè. tẹlifóònù nọ́mbà mi ni 08057928883. lẹ́ẹ̀kan sí i. 08057928883. tẹlifóònù nọ́mbà tẹ́lẹ̀ pè wọ́n sí nìyẹn Nurudeen Isao Àkànní. Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ ṣe ẹ sì máa ń wètò yìí tẹ́lẹ̀. mo ti ń wò ètò tó dáa ni lágbára Ọlọ́run ẹ máa tẹ̀síwájú. àmín o àmín. Ọlọ́run bá mi fèyí ṣàṣìmọ́. àmín lágbára Ọlọ́run òkè lọ́wọ́ afúnni gbé. ẹ ṣe gan. òkè lẹ́nu máa lọ. òró gbàǹgùdù gbẹ́gbẹ́ yẹ fẹ́ kún mọ́ o
ọ̀rọ̀ ńlá kan fẹ́ ṣẹlẹ̀ o ọ̀rọ̀ gbàngodo pẹ́pẹ́yẹ fẹ́ pọ̀nmọ́. ọ̀tá ẹ̀ kò ìfura tájá bàjẹ́ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bàjẹ́ yóò gbá tí ẹkùn kò lè gbá ẹ̀ gbé tó bá dánwò wá dọ́tán kò tó mọ̀ pé ogun dé àwa ò máa bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá o majority akègbè tí ẹ rí yẹn ó ṣòro fọ̀pánà àfọ́ ọ̀tá mi tó wà nítòsí o kọjọ́ ikú wọn tó pé ẹ̀bí ló ń jẹ ní gbẹ̀yìn o. ẹ ṣé, thank you. Igun mẹ́rin láyé ni o. Igun mẹ́rin ni ṣúgà ní. Ètò kan tó lọ